Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. Ṣàlàáfíà la wà o. Àlàáfíà Ọlọ́run á máa bá wa gbé títí láéláé. Àmín. Wọ́n bá ní lánàá pé àwọn olórí pé gbogbo àṣà àwọn tó lọ ṣọ́ọ̀ṣì wà nù wọn, àwọn ṣe ìgbàgbọ́ ṣògògò. Wọ́n wà láàárín wọn. Wọ́n bá sọ pé àwọn ń lọ ṣọ́ọ̀ṣì. Torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé níjọ́ Valentine ni wọ́n ní gbogbo gift tí kábíyèsí gbà tí Naomi náà gbà pé so gbogbo gift kábíyèsí fún Naomi pé ó lọ bí ilẹ̀ bí ẹni pé àwọn ò lè rí kankan gbà pé kábíyèsí ò fún àwọn ní gift. Wáyé tó jẹ́ pé Naomi nìkan ló lọ fún ní gbogbo gift. At the end of the day fún wọn nígbà. Wọ́n ṣe lọ mú mọ́tò Naomi according to kọta gbọ́ allegedly wọ́n náà sun mọ́tò Naomi náà. Ìwé àṣẹ kékeré inú wa bí kábíyèsí pé gbogbo wọn pátápátá kò sí tó máa gbé mọ́tò jáde nù wọn. Wọ́n ní kábíyèsí sí gbogbo ká wọn. Wọn ò rí mọ́tò gbé jáde níjọ́ tó wọ́n fẹ́ lọ church. Pé àṣẹ kábíyèsí ti lọ sí ká wọn. Àmọ́ bí yẹn ṣe jẹ́ bẹ̀tẹ̀ kọta gbọ́ pé kábíyèsí sí ká. Ó yá ó ní bó ṣe lọ́ọ̀kẹ́ o, only God knows. Nọ́bà ní ńṣe ni kábíyèsí ńṣe ni Naomi fẹ́ lọ sí church. Ó gbé káì tó jẹ́ pé wẹ̀ very expensive. Wọ́n ló gbé yẹn jáde pé kí yíyan kò ṣe kí sọ́wọ́ gbé mọ́tò yẹn jáde. Ẹ̀tọ́ náà wọ́n ṣàánú gbé mọ́tò tó wà very ó lé ńlẹ̀ mọ́tò yẹn kó wọn ló gbé jáde. At the end of the day àwọn olórí múra tí wọ́n fẹ́ lọ ṣọ́ọ̀ṣì wọn rí mọ́tò gbé jáde kábíyèsí ti sí ìzẹ̀. Wọ́n ló wà tó sí ìzẹ̀ mọ́tò wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bínú. Wọ́n á ní ta ló sí ìzẹ̀ mọ́tò tàbí báwo ni kábíyèsí ṣe sí ìzẹ̀ mọ́tò àwọn. Báwo ni kíni wọ́n ṣe wá fẹ́ lọ ní káwọn lọ bá kábíyèsí. Kábíyèsí kẹ̀dẹ̀rẹ́ ti jáde. Ó sí ìzẹ̀ mọ́tò wọn tán ó wá jáde. Naomi rẹ̀ gbé mọ́tò tiẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì. Wọ́n ní bọ́n ṣe gbogbo wọn wà stranded. Bí gbogbo wọn ṣe bẹ̀ wọ́n ṣe ti múra tán gbogbo wọn parade. Wọ́n bá place wọ́n wá roaming about. Pé báwo la ṣe máa múra dáadáa báyìí. Tọ́ múra rẹ́gẹ́dì báyìí kó jẹ́ pé taxi náà fẹ́ lọ wọ̀. Tó bá kà yín lára ẹ lọ wọ taxi. Ẹ sun mọ́tò ní mọ́tò náà. Ẹ dáná sun ẹ wá ní ẹ fẹ́ gbé tí yín jáde pé kábíyèsí ní kò jọ. Pé gbogbo yín pátápátá pé ìyá máa jẹ́ pé òun ní káàrin. Kò ní jẹ́ kán gbé mọ́tò jáde mọ́. Bí gbé bàbá yín Naomi ti lọ church tiẹ̀. Wọ́n ní bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní lament. Wọ́n ní ìgbà tó wáyà ní olórí Adérónkẹ́ àti Igbe. Wọ́n ní church kan náà náà jọ wà attend. Bí Rónkẹ́ kan ní kán bá wọn wá mọ́tò ó lọ wá taxi. Bí taxi yẹn ṣe dé pé bó ṣe wá ní wọlé kọjá lọ ó lóun ò tẹ̀lé òun ò ní tẹ̀lé Rónkẹ́ o. Àní ṣùgbọ́n àlọ́ ṣe máa múra tó báyìí kó wá sọ pé òun fẹ́ lọ máa ra àwọ̀ ká. Pé òun lè yẹn ní wọlé tó bá dẹ̀ ń bọ̀ wá dẹ̀ máa wá bó ṣe máa padà. Òun ní important tó fẹ́ lọ ṣe o. Tó fẹ́ lọ attend church òun gbọ́dọ̀ lọ. Òun dẹ̀ gbọ́dọ̀ tètè débẹ̀. Wọ́n ní nígbà tí Igbe ó wá wò pé àbùkù màmá kan òun tóun bá ó kàn ṣe fi ìtìjú kárùn wá ṣàwọ̀ mọ́tò. Wọ́n tó pẹ̀lú Rónkẹ́ taxi tí Rónkẹ́ chata. Ó ní bọ́n ṣe wá dé church. Wọ́n dé church wọ́n láwọn kan wà bẹ̀ tán ní àwọn ilé taxi ló máa gbé wọn wá páwọn kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi wọ́n rẹ́rìn. Tó ń fi wọ́n ṣe ẹ̀yẹ. Tí taxi làwọn ilé wọn. Wọ́n ní òtítọ́ tí wọ́n pé kìí ṣe kékeré kó wá jẹ́ embarrassment ni káwọn máa lé taxi káàkiri. Ṣèbí wọ́n ti fẹ́ wọ mọ́tò ni. Wọ́n ti fẹ́ lọ́lé tó bá fẹ́ lọ́lé wọ́n máa gbé drop tó bá dẹ̀ fẹ́ gbé drop. Ó yẹ́sẹ̀ ló dẹ̀ máa fi rìn délé òun dẹ̀ ló mọ̀. Wọ́n ní bó ṣe bí àwọn kan ṣe bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ ni. Wọ́n ní bí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n ní bí wọ́n ṣàdélé ṣá. Wọ́n bá bẹ̀rẹ̀ sùrùtù. Nígbà tó dé Naomi náà dé pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Naomi jà. Pé òun ni ò jẹ́ kí kábíyèsí ló gba mọ́tò lọ́wọ́ àwọn.
ìbí ìwọ gbé mọ́tò tiẹ̀ gbogbo sọ́nà orí mọ́tò lọ sí ṣọ́ọ̀ṣì ó jẹ́ káwọn orí mọ́tò lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá Naomi jà wọ́n ní kábíyèsí wa ní ṣé bẹ́ẹ̀ yìí rí mọ́tò pé òun ti léyìn yẹn lẹ́yìn ní kúrò lára àti mọ́tò àti gbogbo kò sí ìtẹ́ máa gbé rìn òun á ṣe ṣége mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún wọn àdéhùn rí wọn rí mọ́tò wọ́n ní wọ́n ti rí mọ́tò gbé jáde látàánú yẹn wọ́n ní Naomi nọ́mbà Naomi jà kábíyèsí wò tẹ́ bá báyàwó òun jà pẹ̀lú mọ́tò tẹ́ lọ sún ná pé ó fa àsìkò òun náà máa sun gbogbo yẹn ná níyẹn pé gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ ẹnu wọn wọ ọ̀hún pé kò sẹ́ni tí ó jẹ́ dùn pé punishment tí kábíyèsí fún wọn lánàá yẹn kó lágbára kíyẹn náà dùn wọn náà rò pé bóyá kábíyèsí ò lè rí nǹkan ṣe fún wọn wọ́n ní kábíyèsí ní iṣẹ́ nǹkan mẹ́wàá ìjìyà pọ̀ rẹpẹtẹ tí kábíyèsí lè fún wọn ní ààfin pé ṣèbí ṣe ló kàn ń dákẹ́ tó ń wò wọ́n bá ní kábíyèsí wọ́n sọ pé tí olúkálukú wọn tó bá tètè bá wá ẹ̀rí gbà pé nǹkan tójú wọn máa rí láàfin yìí pé kò mà ní ṣe kò ó máa fi mú wọn dánrin pẹ̀lú gbogbo ìwà pálapàla tó ń hù wọ́n ní Mariam pé àwọn tí Mariam ti invite láti ṣe oyin polówó wedding náà tó sọ pé òun máa ṣe wedding òun fẹ́ ṣe wedding ṣé ending of this month ni ló fẹ́ ṣe ìyẹn wedding tiẹ̀ tí kábíyèsí dẹ̀ sọ pé òun máa ṣe wedding fún Naomi ní Easter tá fẹ́ bọ́ sí pé òun máa ṣe wedding fún Naomi ní Easter wọ́n ní bí ó ṣàyè ṣe pé àwọn kan tó wọ́n tó ń parade pé wọ́n ló tún lọ sọ fún wọn ní ṣọ́ọ̀ṣì tó attend pé òun fẹ́ ṣe wedding náà ní wọ́n tẹ̀ pé gbogbo ti pín invitation nù wọ́n ní bí kábíyèsí ṣe wá ń sọ fún pé sórí wedding wọ́n ní òun sọ fún ẹ pé òun ò fẹ́ ṣe òun ò mọ̀ ìgbà tó lọ ṣe invitation òun ò mọ̀ gbogbo nǹkan tó lọ plan tóun ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó ní many people ló ń béèrè lọ́wọ́ pé kábíyèsí fẹ́ ṣe wedding wọ́n ní kán lọ béèrè lọ́wọ́ ẹni tó fún yín ní invitation àbí tó inform mi kó fẹ́ ṣe wedding òun ò mọ̀ ń pa ẹ̀ bóyá ó dẹ̀ ní ẹni tí ó fẹ́ bá ṣe ìyàwó ó fẹ́ bá ṣe wedding bóyá ọ̀tọ̀ wọ́n bá ní orúkọ kábíyèsí ló wà ńbẹ̀ wọ́n ní kábíyèsí Ògúnwùsì gẹ́gẹ́ bí olórí ìyàwó olórí Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀ wọ́n bá ní ó jáde pé gbogbo àwọn tí ó sọ fún àwọn yẹn ní kí wọ́n lọ attend tó wá dẹ̀ débẹ̀ tó bá dẹ̀ rí Ògúnwùsì mẹ́ ṣèbó olúkálukú abálẹ̀ wọn lọ wọ́n ló sọ fún Mariam bẹ́ẹ̀ pé Mariam ṣebí wedding tó sọ pé ó fẹ́ ṣe pé nǹkan tó máa fojú ẹ̀ rí ìwọ gan ojú àti ẹ̀ wàá kan àbùkù ò ní mọ nǹkan tó fẹ́ ṣe láyé ẹ̀ pé léyìí gan ló máa lé ẹ kúrò nílùú wọ́n ní ṣe ni Mariam bẹ̀rẹ̀ sí ní pàtó ti rí pé kábíyèsí ti seize mọ́tò pé ó dàbí pé kábíyèsí mú nǹkan tó ń sọ ìlérí tó ń sọ yẹn ó dàbí pé ó máa mú ṣẹ gbogbo ẹ̀rọ nǹkan tó ń gbẹ́kẹ̀lé wọ́n gbẹ́kẹ̀lé òtòròpọ̀ wọn ó tu ọkọ wọn pọ́n sọ pé ó ṣàtìmọ̀ nǹkan tó máa fi fa kábíyèsí débẹ̀ ó lóun ti sọ pé kì í ṣe pé bóyá ó máa ṣe aláyégbé ọ̀run mọ̀ ó dàbí pé tó bá fi nǹkan ẹ̀ sẹ́nu kábíyèsí àtẹ̀lé tọ́wọ́ kan ti ṣe wedding àlá tí ò lè ṣe ọlọ́run ti ẹ̀ nígbà fún bóyá nǹkan tó mí nìyẹn tó túbọ̀ ń continue tó ń pè invitation tó bá dijọ́ yẹn báyìí á ní nǹkan tó fẹ́ fi sẹ́nu tó máa fi tan kábíyèsí débẹ̀ after tán bá ti ṣe wedding tán ojú kábíyèsí àwọn àjà kò ní jẹ́ pọ́ṣọ̀nù kábíyèsí ọlọ́run ò ní jẹ́ rí pé àwọn èèyàn yìí kò tó nǹkan tí Mariam lè ṣe èmi mo kàn ń sọ yẹn ò kì í ṣe pé bóyá mo gbọ́ internet bẹ̀sẹ̀ kábíyèsí ó ti lérí lẹ́ka pé kó wá ẹni tó fẹ́ bá ṣe wedding síwájú pé kì í ṣe òun ṣùgbọ́n tẹ bá wò dáadáa nǹkan tí Mariam máa ń ṣe nìyẹn ó gbé nǹkan tó gbójúlé ẹ̀rí ìràn òpin tọ́lọ́run ò ní gbà fún ìbọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti máa disgrace ara wọn wọ́n ní ìṣó ńlẹ̀ ọlọ́run á túbọ̀ wọ wọn lé á túbọ̀ disgrace wọn á túbọ̀ confuse wọn ṣẹ́ni tó fẹ́ kó fẹ́ bà tèèyàn jẹ́ ọlọ́run ti ṣetán láti bà tiẹ̀ náà jẹ́ orúkọ Jésù Olúwa wa ẹ ṣé ẹ̀yin èèyàn wa tẹ́ bá ti bá mi subscribe tẹ́ bá mi share
ẹ dẹ̀ bá wa love ọlọ́run á dẹ̀ love ẹ̀yin náà lórúkọ Jésù Olúwa wa àmín ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa báyìí.